Kọ́lá Ajeyemi Channel. Níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, Adẹ́dàá dá ọ̀run òun ayé. Elédùmarè dá nǹkan tí ń mí, ó sì dá nǹkan tí ò mí. Elédùmarè dá ènìyàn, ó sì dá wọn ṣẹranko ṣènìyàn. Àmọ́ Adẹ́dàá dá àwọn ènìyàn tán, inú rẹ̀ sì bàjẹ́ torí pọ́ máa dárí wọn burú bíi kí gbogbo ilé ayé jẹ́ tiwọn nìkan. Onímọ̀ ṣe wọ́n. Ìlú Olú-Òkìtì la wà yìí. Ìlú Olú-Òkìtì. Àdìó rèé. Àdìó lọ máa níyà lọ́rùn mọ́ bẹ̀rù èpè. Àjẹ́ nìyá Àdìó. Oníṣàngó nìyá Àdìó. Alágbára sì ni bàbá Àdìó. Àdìó gangan fúnra rẹ̀ Kútáǹtì. Àpáta pààrà òun làdìó. Ẹ máa bá wa ká lọ. Sinimá Fẹ̀mírẹ̀mí. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó jáde látọwọ́ Kọ́láwọlé Ajéyẹmí. Fún ẹ̀yin tí ẹ bá ti ń retí Fẹ̀mírẹ̀mí apá kejì, ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment síbẹ̀, ẹ like kí ẹ dẹ̀ share. Torí ibi báyìí láti kọ́kọ́ mú àsìkò tí wọ́n máa gbé sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì jáde fún yín. Fẹ̀mírẹ̀mí apá kejì ó show lọ́wọ́lọ́wọ́ lórí Kọ́lá Ajéyẹmí YouTube channel. Ní orí YouTube. Nínú sinimá yìí láti rí Kọ́lá Ajéyẹmí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ alágbára. Bàbá rẹ̀ alágbára, ìyá rẹ̀ alágbára, òun náà tún wá lágbára. Ó tún wá ní ọ̀rẹ́ kan tí òun náà jẹ́ alágbára bíi tiẹ̀. Ọ̀rọ̀ ṣe bí òwe, òwe ṣe bí ọ̀rọ̀, òun náà tún wá lọ ṣe alágbára. Sinimá yìí máa ó lékè ń kà, díẹ̀ la máa kà nínú ọ̀rọ̀. Mélòó la sọ tá a la parọ́? Fún ẹ̀yin tí ẹ bá ti wò Fẹ̀mírẹ̀mí apá kìíní, ẹ comment sórí channel yìí pé apá kìíní kí a lè send link apá kìíní sí yín, àbí kí ẹ lọ sí orí Kọ́lá Ajéyẹmí channel lórí YouTube. Kí ẹ lọ wo sinimá Kọ́lá Ajéyẹmí apá kìíní. Ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment part 2 fún apá kejì. Torí tí apá kejì bá jáde, àwa ni àkọ́kọ́ mú sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Gbogbo yín lẹ mọ̀ pé sinimá ọkọ Tóyìn Àìmákù Abraham tí orúkọ rẹ̀ jẹ́ Kọ́lá Ajéyẹmí ò ní bá wọn ṣe sinimá tí ò ní kí wọn. Nínú sinimá yìí láti rí Lálùdé, Lúbúlúbú ojú ọlọ, Kọ́lá Ajéyẹmí fún ara rẹ̀ àti oríṣiríṣi àwọn sinimá, oríṣiríṣi àwọn òṣèré tó lékè ń kà. Àní lálákọ̀ọ́kọ́ sẹ́ ẹ subscribe sórí channel yìí, ẹ comment, ẹ like kí ẹ dẹ̀ share rẹ̀. Torí kí apá kejì bá ti jáde kí a lè tètè mú wá fún yín. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó gbé wa lọ oríṣiríṣi. Ó kọ́ wa lóríṣiríṣi. Ó kọ́ ọba lágbára ṣe ní lágbára. Ó kọ́ wa bí èèyàn. Inú sinimá yìí apá wà ń bẹ o. Apá dára. Apá dán nǹkan wò. Bẹ́ẹ̀ la rí àwọn alágbára oríṣiríṣi tí wọ́n fi galuga, tí wọ́n ń jà. Àní fún ọ̀tọ̀ ò bá ti wo apá kìíní, comment apá kìíní ká lè send link ẹ̀ sí, àbí kí o lọ sórí Kọ́lá Ajéyẹmí channel lórí YouTube kí o lọ wò ó, kó dẹ̀ comment part 2 síbí. Subscribe sórí channel yìí, kó comment Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2. Subscribe, kó like, kó share kí a lè tètè mú ìgbà tí wọ́n máa mú Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Nínú sinimá yìí,
kò sẹ́ni tó máa wo sinimá yìí tí ò ní àfẹ́ni tí ò bá lóye tí ò ní mọ̀ ní ò ní mọ̀ pé sinimá yìí kọ́ wa lóríṣiríṣi nǹkan. Àní ẹ kọ́mẹ̀ntì sórí bíbà iṣẹ́ torí sinimá part 2 tó bá kọ́kọ́ jáde àwa la máa kọ́kọ́ notify yín pé apá kejì sinimá Fẹ̀mírẹ̀mí ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ sórí Kọ́lá Ajéyẹmí TV. So ẹ kọ́mẹ̀ntì sórí channel yìí kí ẹ lè tètè mọ ìgbà tí apá kejì máa jáde ká lè tètè mú wá fún yín. Torí sinimá Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ọkùnrin obìnrin gbọ́dọ̀ wò. Kọ́lá Ajéyẹmí má dára nínú sinimá yìí o. Àmọ́ gbé e fún un torí ọmọkùnrin náà kì í ṣe sinimá tí ò ní mi láti lẹ̀. Ilé ìtura lékenkà ó lè kú. Àníwò tó bá ti wo sinimá yìí ó ti miss o. Àmọ́ tó bá ti wò subscribe síbí kó lè tètè mọ̀ ìgbà tí part 2 rẹ̀ máa jáde o. Torí kí wọ́n lè kọ́kọ́ jẹ́ ẹni tí ó kọ́kọ́ jàǹfààní sinimá rẹ̀. Subscribe sórí channel yìí, like, comment kí o dẹ̀ share rẹ̀ fún àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n lè mọ̀ pé sinimá kan ń bẹ lórí YouTube tó lékenkà. Àní subscribe sórí channel yìí sẹ́ kó like kó share kó dẹ̀ comment. Sinimá Fẹ̀mírẹ̀mí. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó jáde látọwọ́ Kọ́láwọlé Ajéyẹmí. Fún ẹ̀yin tí ẹ bá ti ń retí Fẹ̀mírẹ̀mí apá kejì, ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment síbẹ̀, ẹ like kí ẹ dẹ̀ share. Torí ibi báyìí láti kọ́kọ́ mú àsìkò tí wọ́n máa gbé sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì jáde fún yín. Fẹ̀mírẹ̀mí apá kejì ó show lọ́wọ́lọ́wọ́ lórí Kọ́lá Ajéyẹmí YouTube channel ní orí YouTube. Nínú sinimá yìí láti rí Kọ́lá Ajéyẹmí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ alágbára. Bàbá rẹ̀ alágbára, ìyá rẹ̀ alágbára, òun náà tún wá lágbára. Ó tún wá ní ọ̀rẹ́ kan tí òun náà jẹ́ alágbára bíi tiẹ̀. Ọ̀rọ̀ ṣe bí òwe, òwe ṣe bí ọ̀rọ̀, òun náà tún wá lọ ṣe alágbára. Sinimá yìí máa ó lékenkà díẹ̀ la máa kà nínú ọ̀rọ̀. Mélòó la sọ tá a la parọ́. Fún ẹ̀yin tí ẹ bá ti wo Fẹ̀mírẹ̀mí apá kìíní, ẹ comment sórí channel yìí pé apá kìíní kí a lè send link apá kìíní sí yín àbí kí ẹ lọ sí orí Kọ́lá Ajéyẹmí channel lórí YouTube kí ẹ lọ wo sinimá Kọ́lá Ajéyẹmí apá kìíní. Ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment part 2 fún apá kejì. Torí tí apá kejì bá jáde àwa ni àkọ́kọ́ mú sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Gbogbo yín lẹ mọ̀ pé sinimá ọkọ Tóyìn Àìmákù Abraham tí orúkọ rẹ̀ jẹ́ Kọ́lá Ajéyẹmí ò ní bá wọn ṣe sinimá tí ò ní kí wọn. Nínú sinimá yìí láti rí Lálùdé, Lúbúlúbú Ojú Ọlọ, Kọ́lá Ajéyẹmí fún ara rẹ̀ àti oríṣiríṣi àwọn sinimá, oríṣiríṣi àwọn òṣèré tó lékenkà. Àní lálákọ̀ọ́kọ́ sẹ́ ẹ subscribe sórí channel yìí, ẹ comment, ẹ like kí ẹ dẹ̀ share rẹ̀ torí kí apá kejì bá ti jáde kí a lè tètè mú wá fún yín. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó gbé wa lọ oríṣiríṣi, ó kọ́ wa lóríṣiríṣi, ó kọ́ ọba lágbára ṣe ń lágbára, ó kọ́ wa bí èèyàn. Inú sinimá yìí apá wà ń bẹ o. Apá dára, apá dán nǹkan wò. Bẹ́ẹ̀ la rí àwọn alágbára oríṣiríṣi tí wọ́n fi galuga tí wọ́n ń jà. Àní fún ọ̀tọ̀ bá ti wo apá kìíní, comment apá kìíní ká lè send link ẹ̀ sí àbí kí o lọ sórí Kọ́lá Ajéyẹmí channel lórí YouTube kí o lọ wò ó kó dẹ̀ comment part 2 síbí. Subscribe sórí channel yìí kó comment Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2. Subscribe kó like kó share kí a lè tètè mú ìgbà tí wọ́n máa mú Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Nínú sinimá yìí kò sẹ́ni tó máa wo sinimá yìí tí ò ní àfẹ́ni tí ò bá lóye tí ò ní mọ̀ ní ò ní mọ̀ pé sinimá yìí kọ́ wa lóríṣiríṣi nǹkan.
àní ẹ kọ́mẹ̀ntì sórí bíbà iṣẹ́ torí sinimá part 2 tó bá kọ́kọ́ jáde àwa la máa kọ́kọ́ notify yín pé apá kejì sinimá Fẹ̀mírẹ̀mí ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ sórí Kọ́lá Ajẹ́yẹmí TV. So ẹ kọ́mẹ̀ntì sórí channel yìí kí ẹ lè tètè mọ ìgbà tí apá kejì máa jáde ká lè tètè mú wá fún yín. Torí sinimá Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ọkùnrin obìnrin gbọ́dọ̀ wò. Kọ́lá Ajẹ́yẹmí má dára nínú sinimá yìí o. Àmọ́ gbé fún un torí ọmọkùnrin náà kì í ṣe sinimá tí ò ní mi láti lẹ̀. Ilé ìtura lékè ńkà ó lè kú. Àníwò tó bá ti wo sinimá yìí ó ti miss o. Àmọ́ tó bá ti wò subscribe síbí kó lè tètè mọ̀ ìgbà tí part 2 rẹ̀ máa jáde o. Torí kí wọ́n lè kọ́kọ́ jẹ́ ẹni tí ó kọ́kọ́ jàǹfààní sinimá rẹ̀. Subscribe sórí channel yìí, like, comment, kó dẹ̀ share rẹ̀ fún àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n lè mọ̀ pé sinimá kan ń bẹ lórí YouTube tó lékè ńkà. Àní subscribe sórí channel yìí sẹ́, kó like, kó share, kó dẹ̀ comment. Sinimá Fẹ̀mírẹ̀mí. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó jáde látọwọ́ Kọ́láwọlé Ajẹ́yẹmí. Fún ẹ̀yin tí ẹ bá ti ń retí Fẹ̀mírẹ̀mí apá kejì, ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment síbẹ̀, ẹ like kí ẹ dẹ̀ share. Torí ibi báyìí láti kọ́kọ́ mú àsìkò tí wọ́n máa gbé sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì jáde fún yín. Fẹ̀mírẹ̀mí apá kejì ó show lọ́wọ́lọ́wọ́ lórí Kọ́lá Ajẹ́yẹmí YouTube channel ní orí YouTube. Nínú sinimá yìí láti rí Kọ́lá Ajẹ́yẹmí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ alágbára. Bàbá rẹ̀ alágbára, ìyá rẹ̀ alágbára, òun náà tún wá lágbára. Ó tún wá ní ọ̀rẹ́ kan tí òun náà jẹ́ alágbára bíi tiẹ̀. Ọ̀rọ̀ ṣe bí òwe, òwe ṣe bí ọ̀rọ̀, òun náà tún wá lọ ṣe alágbára. Sinimá yìí máa ó lékè ńkà. Díẹ̀ la máa kà nínú ọ̀rọ̀. Mélòó la sọ tá a la parọ́. Fún ẹ̀yin tí ẹ bá ti wo Fẹ̀mírẹ̀mí apá kìíní, ẹ comment sórí channel yìí pé apá kìíní kí a lè send link apá kìíní sí yín, àbí kí ẹ lọ sí orí Kọ́lá Ajẹ́yẹmí channel lórí YouTube kí ẹ lọ wo sinimá Kọ́lá Ajẹ́yẹmí apá kìíní. Ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment part 2 fún apá kejì. Torí tí apá kejì bá jáde, àwa ni àkọ́kọ́ mú sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Gbogbo yín lẹ mọ̀ pé sinimá ọkọ Tóyìn Àìmákù Abraham tí orúkọ rẹ̀ jẹ́ Kọ́lá Ajẹ́yẹmí ò ní bá wọn ṣe sinimá tí ò ní kí wọn. Nínú sinimá yìí láti rí Lálùdé, Lúbúlúbú Ojú Ọlọ, Kọ́lá Ajẹ́yẹmí fún ara rẹ̀ àti oríṣiríṣi àwọn sinimá, oríṣiríṣi àwọn òṣèré tó lékè ńkà. Àní lálákọ̀ọ́kọ́ sẹ́, ẹ subscribe sórí channel yìí, ẹ comment, ẹ like kí ẹ dẹ̀ share rẹ̀ torí kí apá kejì bá ti jáde kí a lè tètè mú wá fún yín. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó gbé wa lọ oríṣiríṣi, ó kọ́ wa lóríṣiríṣi, ó kọ́ wa lágbára ṣe ní lágbára, ó kọ́ wa bí èèyàn. Nínú sinimá yìí apá wà ń bẹ o. Apá dára, apá dán nǹkan wò. Bẹ́ẹ̀ la rí àwọn alágbára oríṣiríṣi tí wọ́n fi galuga, tí wọ́n ń jà. Àní fún ọ tó bá ti wo apá kìíní, comment apá kìíní ká lè send link ẹ̀ sí, àbí kí o lọ sórí Kọ́lá Ajẹ́yẹmí channel lórí YouTube kí o lọ wò ó, kó dẹ̀ comment part 2 síbí. Subscribe sórí channel yìí, kó comment Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2. Subscribe, kó like, kó share kí a lè tètè mú ìgbà tí wọ́n máa mú Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Nínú sinimá yìí kò sẹ́ni tó máa wo sinimá yìí tí ò ní, àfẹ́ni tí ò bá lóye, tí ò ní mọ̀, ní ò ní mọ̀ pé sinimá yìí kọ́ wa lóríṣiríṣi nǹkan. Àní ẹ comment sórí bíbà iṣẹ́ torí sinimá part 2 tó bá kọ́kọ́ jáde àwa la máa kọ́kọ́ notify yín
pé apá kejì sinimá Fẹ̀mírẹ̀mí ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ sórí Kọ́lá Ajẹ́yẹmí TV. So ẹ kọ́mẹ̀ntì sórí channel yìí kí ẹ lè tètè mọ ìgbà tí apá kejì máa jáde ká lè tètè mú un wá fún yín. Torí sinimá Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ọkùnrin obìnrin gbọ́dọ̀ wò. Kọ́lá Ajẹ́yẹmí má dára nínú sinimá yìí o. Àmọ́ gbé e fún un torí ọmọkùnrin náà kì í ṣe sinimá tí ò ní mi láti lẹ̀. Ilé ìtura lékenkà ó lè kú. Àníwò tó o bá ti wo sinimá yìí o ti miss o. Àmọ́ tó o bá ti wò ó, subscribe síbí kó lè tètè mọ̀ ìgbà tí part 2 rẹ̀ máa jáde o. Torí kí wọ́n lè kọ́kọ́ jẹ́ ẹni tí ó kọ́kọ́ jàǹfààní sinimá rẹ̀. Subscribe sórí channel yìí, like, comment, kí o dẹ̀ share rẹ̀ fún àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n lè mọ̀ pé sinimá kan ń bẹ lórí YouTube tó lékenkà. Àní subscribe sórí channel yìí sẹ́, kó like, kó share, kó dẹ̀ comment. Sinimá Fẹ̀mírẹ̀mí. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó jáde látọwọ́ Kọ́láwọlé Ajẹ́yẹmí. Fún ẹ̀yin tí ẹ bá ti ń retí Fẹ̀mírẹ̀mí apá kejì, ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment síbẹ̀, ẹ like kí ẹ dẹ̀ share. Torí ibi báyìí láti kọ́kọ́ mú àsìkò tí wọ́n máa gbé sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì jáde fún yín. Fẹ̀mírẹ̀mí apá kejì ó show lọ́wọ́lọ́wọ́ lórí Kọ́lá Ajẹ́yẹmí YouTube channel ní orí YouTube. Nínú sinimá yìí láti rí Kọ́lá Ajẹ́yẹmí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ alágbára. Bàbá rẹ̀ alágbára, ìyá rẹ̀ alágbára, òun náà tún wá lágbára. Ó tún wá ní ọ̀rẹ́ kan tí òun náà jẹ́ alágbára bíi tiẹ̀. Ọ̀rọ̀ ṣe bí òwe, òwe ṣe bí ọ̀rọ̀, òun náà tún wá lọ ṣe alágbára. Sinimá yìí máa ó lékenkà. Díẹ̀ la máa kà nínú ọ̀rọ̀. Mélòó la sọ tá a la parọ́. Fún ẹ̀yin tí ẹ bá ti wo Fẹ̀mírẹ̀mí apá kìíní, ẹ comment sórí channel yìí pé apá kìíní kí a lè send link apá kìíní sí yín, àbí kí ẹ lọ sí orí Kọ́lá Ajẹ́yẹmí channel lórí YouTube kí ẹ lọ wo sinimá Kọ́lá Ajẹ́yẹmí apá kìíní. Ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment part 2 fún apá kejì. Torí tí apá kejì bá jáde, àwa ni àkọ́kọ́ mú sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Gbogbo yín lẹ mọ̀ pé sinimá ọkọ Tóyìn Àìmákù Abraham tí orúkọ rẹ̀ jẹ́ Kọ́lá Ajẹ́yẹmí ò ní bá wọn ṣe sinimá tí ò ní kí wọn. Nínú sinimá yìí láti rí Lálùdé, Lúbúlúbú Ojú Ọlọ, Kọ́lá Ajẹ́yẹmí fún ara rẹ̀ àti oríṣiríṣi àwọn sinimá, oríṣiríṣi àwọn òṣèré tó lékenkà. Àní lálákọ̀ọ́kọ́ sẹ́, ẹ subscribe sórí channel yìí, ẹ comment, ẹ like kí ẹ dẹ̀ share rẹ̀. Torí kí apá kejì bá ti jáde kí a lè tètè mú un wá fún yín. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó gbé wa lọ oríṣiríṣi. Ó kọ́ wa lóríṣiríṣi. Ó kọ́ ọba lágbára ṣe ní lágbára. Ó kọ́ wa bí èèyàn. Inú sinimá yìí apá wà ń bẹ o. Apá dára. Apá dán nǹkan wò. Bẹ́ẹ̀ la rí àwọn alágbára oríṣiríṣi tí wọ́n fi galuga, tí wọ́n ń jà. Àní fún ọ tó bá ti wo apá kìíní, comment apá kìíní ká lè send link ẹ̀ sí, àbí kí o lọ sórí Kọ́lá Ajẹ́yẹmí channel lórí YouTube kí o lọ wò ó, kó dẹ̀ comment part 2 síbí. Subscribe sórí channel yìí, kó comment Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2. Subscribe, kó like, kó share kí a lè tètè mú ìgbà tí wọ́n máa mú Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Nínú sinimá yìí, kò sẹ́ni tó máa wo sinimá yìí tí ò ní, àfẹ́ni tí ò bá lóye, tí ò ní mọ̀, ní ò ní mọ̀ pé sinimá yìí kọ́ wa lóríṣiríṣi nǹkan. Àní ẹ comment sórí bíbá iṣẹ́ torí sinimá part 2 tó bá kọ́kọ́ jáde, àwa la máa kọ́kọ́ notify yín pé apá kejì sinimá Fẹ̀mírẹ̀mí ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ sórí Kọ́lá Ajẹ́yẹmí TV.
So ẹ kọ́mẹ̀ntì sórí channel yìí kí ẹ lè tètè mọ ìgbà tí apá kejì máa jáde ká lè tètè mú wá fún yín. Torí sinimá Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ọkùnrin obìnrin gbọ́dọ̀ wò. Kọ́lá Ajíyẹmí má dára nínú sinimá yìí o. Àmọ́ gbé e fún un torí ọmọkùnrin náà kì í ṣe sinimá tí ò ní mi láti lẹ̀. Ilé ìtura lékenkà ó lè kú. Àníwò tó o bá ti wo sinimá yìí o ti miss o. Àmọ́ tó o bá ti wò ó, subscribe síbí kó lè tètè mọ̀ ìgbà tí part 2 rẹ̀ máa jáde o. Torí kí wọ́n lè kọ́kọ́ jẹ́ ẹni tí ó kọ́kọ́ jàǹfààní sinimá rẹ̀. Subscribe sórí channel yìí, like, comment, kó o dẹ̀ share rẹ̀ fún àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n lè mọ̀ pé sinimá kan ń bẹ lórí YouTube tó lékenkà. Àní subscribe sórí channel yìí sẹ́, kó o like, kó o share, kó o dẹ̀ comment. Sinimá Fẹ̀mírẹ̀mí. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó jáde látọwọ́ Kọ́láwọlé Ajíyẹmí. Fún ẹ̀yin tí ẹ bá ti ń retí Fẹ̀mírẹ̀mí apá kejì, ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment síbẹ̀, ẹ like kí ẹ dẹ̀ share. Torí ibi báyìí láti kọ́kọ́ mú àsìkò tí wọ́n máa gbé sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì jáde fún yín. Fẹ̀mírẹ̀mí apá kejì ó show lọ́wọ́lọ́wọ́ lórí Kọ́lá Ajíyẹmí YouTube channel ní orí YouTube. Nínú sinimá yìí láti rí Kọ́lá Ajíyẹmí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ alágbára. Bàbá rẹ̀ alágbára, ìyá rẹ̀ alágbára, òun náà tún wá lágbára. Ó tún wá ní ọ̀rẹ́ kan tí òun náà jẹ́ alágbára bíi tiẹ̀. Ọ̀rọ̀ ṣe bí òwe, òwe ṣe bí ọ̀rọ̀, òun náà tún wá lọ ṣe alágbára. Sinimá yìí máa ó lékenkà. Díẹ̀ la máa kà nínú ọ̀rọ̀. Mélòó la sọ tá a la parọ́. Fún ẹ̀yin tí ẹ bá ti wo Fẹ̀mírẹ̀mí apá kìíní, ẹ comment sórí channel yìí pé apá kìíní kí a lè send link apá kìíní sí yín, àbí kí ẹ lọ sí orí Kọ́lá Ajíyẹmí channel lórí YouTube kí ẹ lọ wo sinimá Kọ́lá Ajíyẹmí apá kìíní. Ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment part 2 fún apá kejì. Torí tí apá kejì bá jáde, àwa ni àkọ́kọ́ mú sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Gbogbo yín lẹ mọ̀ pé sinimá ọkọ Tóyìn Àìmákù Abraham tí orúkọ rẹ̀ jẹ́ Kọ́lá Ajíyẹmí ò ní bá wọn ṣe sinimá tí ò ní kí wọn. Nínú sinimá yìí láti rí Lálùdé, Lúbúlúbú Ojú Ọlọ, Kọ́lá Ajíyẹmí fún ara rẹ̀ àti oríṣiríṣi àwọn sinimá, oríṣiríṣi àwọn òṣèré tó lékenkà. Àní lálákọ̀ọ́kọ́ sẹ́, ẹ subscribe sórí channel yìí, ẹ comment, ẹ like kí ẹ dẹ̀ share rẹ̀. Torí kí apá kejì bá ti jáde kí a lè tètè mú wá fún yín. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó gbé wa lọ oríṣiríṣi. Ó kọ́ wa lóríṣiríṣi. Ó kọ́ wa bálágbára ṣe ń lágbára. Ó kọ́ wa bí èèyàn. Nínú sinimá yìí apá wà ń bẹ o. Apá dára. Apá dán nǹkan wò. Bẹ́ẹ̀ la rí àwọn alágbára oríṣiríṣi tí wọ́n fi galuga, tí wọ́n ń jà. Àní fún ọ tó bá ti wo apá kìíní, comment apá kìíní ká lè send link ẹ̀ sí, àbí kí o lọ sórí Kọ́lá Ajíyẹmí channel lórí YouTube kí o lọ wò ó, kó dẹ̀ comment part 2 síbí. Subscribe sórí channel yìí, kó comment Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2. Subscribe, kó like, kó share kí a lè tètè mú ìgbà tí wọ́n máa mú Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Nínú sinimá yìí, kò sẹ́ni tó máa wo sinimá yìí tí ò ní, àfẹ́ni tí ò bá lóye, tí ò ní mọ̀, ní ò ní mọ̀ pé sinimá yìí kọ́ wa lóríṣiríṣi nǹkan. Àní ẹ comment sórí bíbá iṣẹ́ torí sinimá part 2 tó bá kọ́kọ́ jáde, àwa la máa kọ́kọ́ notify yín pé apá kejì sinimá Fẹ̀mírẹ̀mí ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ sórí Kọ́lá Ajíyẹmí TV. So ẹ comment sórí channel yìí kí ẹ lè tètè mọ ìgbà tí
apá kejì máa jáde ká lè tètè mú un wá fún yín. Torí sinimá Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ọkùnrin obìnrin gbọ́dọ̀ wò. Kọ́lá Ajíyẹmí má dára nínú sinimá yìí o, àmọ́ gbé e fún un torí ọmọkùnrin náà kì í ṣe sinimá tí ò ní mi láti lẹ̀. Ilé tí wàá lékè ńkà ó lè kú. Àníwò tó o bá ti wo sinimá yìí o ti miss o. Àmọ́ tó o bá ti wò ó, subscribe síbí kó lè tètè mọ̀ bá tí part 2 rẹ̀ máa jáde o. Torí kí wọ́n lè kọ́kọ́ jẹ́ ẹni tí ó kọ́kọ́ jàǹfààní sinimá rẹ̀. Subscribe sórí channel yìí, like, comment, kó dẹ̀ share rẹ̀ fún àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n lè mọ̀ pé sinimá kan ń bẹ lórí YouTube tó lékè ńkà. Àní subscribe sórí channel yìí sẹ́, kó like, kó share, kó dẹ̀ comment. Sinimá Fẹ̀mírẹ̀mí. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó jáde látọwọ́ Kọ́láwọlé Ajíyẹmí. Fún ẹ̀yin tí ẹ bá ti ń retí Fẹ̀mírẹ̀mí apá kejì, ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment síbẹ̀, ẹ like kí ẹ dẹ̀ share. Torí ibi báyìí láti kọ́kọ́ mú àsìkò tí wọ́n máa gbé sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì jáde fún yín. Fẹ̀mírẹ̀mí apá kejì ó show lọ́wọ́lọ́wọ́ lórí Kọ́lá Ajíyẹmí YouTube channel ní orí YouTube. Nínú sinimá yìí láti rí Kọ́lá Ajíyẹmí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ alágbára. Bàbá rẹ̀ alágbára, ìyá rẹ̀ alágbára, òun náà tún wá lágbára. Ó tún wá ní ọ̀rẹ́ kan tí òun náà jẹ́ alágbára bíi tiẹ̀. Ọ̀rọ̀ ṣe bí òwe, òwe ṣe bí ọ̀rọ̀, òun náà tún wá lọ ṣe alágbára. Sinimá yìí máa ó lékè ńkà. Díẹ̀ la máa kà nínú ọ̀rọ̀. Mélòó la sọ tá a la parọ́. Fún ẹ̀yin tí ẹ bá ti wo Fẹ̀mírẹ̀mí apá kìíní, ẹ comment sórí channel yìí pé apá kìíní kí a lè send link apá kìíní sí yín, àbí kí ẹ lọ sí orí Kọ́lá Ajíyẹmí channel lórí YouTube kí ẹ lọ wo sinimá Kọ́lá Ajíyẹmí apá kìíní. Ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment part 2 fún apá kejì. Torí tí apá kejì bá jáde, àwa ni àkọ́kọ́ mú sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Gbogbo yín lẹ mọ̀ pé sinimá ọkọ Tóyìn Àìmákù Abraham tí orúkọ rẹ̀ jẹ́ Kọ́lá Ajíyẹmí ò ní bá wọn ṣe sinimá tí ò ní kí wọn. Nínú sinimá yìí láti rí Lálùdé, Lúbúlúbú Ojú Ọlọ, Kọ́lá Ajíyẹmí fún ara rẹ̀ àti oríṣiríṣi àwọn sinimá, oríṣiríṣi àwọn òṣèré tó lékè ńkà. Àní lálákọ̀ọ́kọ́ sẹ́, ẹ subscribe sórí channel yìí, ẹ comment, ẹ like kí ẹ dẹ̀ share rẹ̀. Torí kí apá kejì bá ti jáde kí a lè tètè mú un wá fún yín. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó gbé wa lọ oríṣiríṣi, ó kọ́ wa lóríṣiríṣi, ó kọ́ wa lágbára ṣe ní lágbára, ó kọ́ wa bí èèyàn. Inú sinimá yìí apá wà ń bẹ o. Apá dára, apá dán nǹkan wò. Bẹ́ẹ̀ la rí àwọn alágbára oríṣiríṣi tí wọ́n fi galuga, tí wọ́n ń jà. Àní fún ọ tó bá ti wo apá kìíní, comment apá kìíní ká lè send link ẹ̀ sí, àbí kí o lọ sórí Kọ́lá Ajíyẹmí channel lórí YouTube kí o lọ wò ó, kó dẹ̀ comment part 2 síbí. Subscribe sórí channel yìí, kó comment Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2. Subscribe, kó like, kó share kí a lè tètè mú ìgbà tí wọ́n máa mú Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Nínú sinimá yìí, kò sẹ́ni tó máa wo sinimá yìí tí ò ní, àfẹ́ni tí ò bá lóye, tí ò ní mọ̀, ní ò ní mọ̀ pé sinimá yìí kọ́ wa lóríṣiríṣi nǹkan. Àní ẹ comment sórí bíbá iṣẹ́, torí sinimá part 2 tó bá kọ́kọ́ jáde, àwa la máa kọ́kọ́ notify yín pé apá kejì sinimá Fẹ̀mírẹ̀mí ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ sórí Kọ́lá Ajíyẹmí TV. So ẹ comment sórí channel yìí kí ẹ lè tètè mọ ìgbà tí apá kejì máa jáde ká lè tètè mú un wá fún yín.
torí sinimá Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ọkùnrin obìnrin gbọ́dọ̀ wò. Kọ́lá Ajíyẹmí má dára nínú sinimá yìí o, àmọ́ gbé e fún un torí ọmọkùnrin náà kì í ṣe sinimá tí ò ní mi láti lẹ̀. Ilé ìtura lékenkà ó lè kú. Àníwò tó bá ti wo sinimá yìí ó ti míìsì o, àmọ́ tó bá ti wò ó subscribe síbí kó lè tètè mọ̀ bá tí part 2 rẹ̀ máa jáde o, torí kí wọ́n lè kọ́kọ́ jẹ́ ẹni tí ó kọ́kọ́ jàǹfààní sinimá rẹ̀. Subscribe sórí channel yìí, like, comment, kó o dẹ̀ share rẹ̀ fún àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n lè mọ̀ pé sinimá kan ń bẹ lórí YouTube tó lékenkà. Àní subscribe sórí channel yìí sẹ́, kó o like, kó o share, kó o dẹ̀ comment. Sinimá Fẹ̀mírẹ̀mí. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó jáde látọwọ́ Kọ́láwọlé Ajíyẹmí. Fún ẹ̀yin tí ẹ bá ti ń retí Fẹ̀mírẹ̀mí apá kejì, ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment síbẹ̀, ẹ like kí ẹ dẹ̀ share, torí ibi báyìí láti kọ́kọ́ mú àsìkò tí wọ́n máa gbé sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì jáde fún yín. Fẹ̀mírẹ̀mí apá kejì ó ṣò lọ́wọ́lọ́wọ́ lórí Kọ́lá Ajíyẹmí YouTube channel ní orí YouTube. Nínú sinimá yìí láti rí Kọ́lá Ajíyẹmí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ alágbára. Bàbá rẹ̀ alágbára, ìyá rẹ̀ alágbára, òun náà tún wá lágbára. Ó tún wá ní ọ̀rẹ́ kan tí òun náà jẹ́ alágbára bíi tiẹ̀. Ọ̀rọ̀ ṣe bí òwe, òwe ṣe bí ọ̀rọ̀, òun náà tún wá lọ ṣe alágbára. Sinimá yìí máa ó lékenkà, díẹ̀ la máa kà nínú ọ̀rọ̀, mélòó la sọ tá a la parọ́. Fún ẹ̀yin tí ẹ bá ti wo Fẹ̀mírẹ̀mí apá kìíní, ẹ comment sórí channel yìí pé apá kìíní kí a lè send link apá kìíní sí yín, àbí kí ẹ lọ sí orí Kọ́lá Ajíyẹmí channel lórí YouTube kí ẹ lọ wo sinimá Kọ́lá Ajíyẹmí apá kìíní. Ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment part 2 fún apá kejì, torí tí apá kejì bá jáde àwa ni àkọ́kọ́ mú sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Gbogbo yín lẹ mọ̀ pé sinimá ọkọ Tóyìn Àìmákù Abraham tí orúkọ rẹ̀ jẹ́ Kọ́lá Ajíyẹmí ò ní bá wọn ṣe sinimá tí ò ní kí wọn. Nínú sinimá yìí láti rí Lálùdé, Lúbúlúbú Ojú Ọlọ, Kọ́lá Ajíyẹmí fún ara rẹ̀ àti oríṣiríṣi àwọn sinimá, oríṣiríṣi àwọn òṣèré tó lékenkà. Àní lálákọ̀ọ́kọ́ sẹ́, ẹ subscribe sórí channel yìí, ẹ comment, ẹ like kí ẹ dẹ̀ share rẹ̀, torí kí apá kejì bá ti jáde kí a lè tètè mú wá fún yín. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó gbé wa lọ oríṣiríṣi, ó kọ́ wa lóríṣiríṣi, ó kọ́ ọba lágbára ṣe ní lágbára, ó kọ́ wa bí èèyàn. Inú sinimá yìí apá wà ń bẹ o, apá dára, apá dán nǹkan wò. Bẹ́ẹ̀ la rí àwọn alágbára oríṣiríṣi tí wọ́n fi galuga, tí wọ́n ń jà. Àní fún ọ tó bá ti wo apá kìíní, comment apá kìíní ká lè send link ẹ̀ sí, àbí kí o lọ sórí Kọ́lá Ajíyẹmí channel lórí YouTube kí o lọ wò ó, kó o dẹ̀ comment part 2 síbí. Subscribe sórí channel yìí, kó comment Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2. Subscribe, kó like, kó share kí a lè tètè mú ìgbà tí wọ́n máa mú Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Nínú sinimá yìí kò sẹ́ni tó máa wo sinimá yìí tí ò ní, àfẹ́ni tí ò bá lóye, tí ò ní mọ̀, ní ò ní mọ̀ pé sinimá yìí kọ́ wa lóríṣiríṣi nǹkan. Àní ẹ comment sórí bíbá iṣẹ́, torí sinimá part 2 tó bá kọ́kọ́ jáde àwa la máa kọ́kọ́ notify yín pé apá kejì sinimá Fẹ̀mírẹ̀mí ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ sórí Kọ́lá Ajíyẹmí TV. So ẹ comment sórí channel yìí kí ẹ lè tètè mọ ìgbà tí apá kejì máa jáde ká lè tètè mú wá fún yín. Torí sinimá Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ọkùnrin obìnrin gbọ́dọ̀ wò.
Kọ́lá Ajíyẹmí má dára nínú sinimá yìí o. Àmọ́ gbé e fún un torí ọmọkùnrin náà kì í ṣe sinimá tí ò ní mi láti lẹ̀. Ilé ìtura lékenkà ó lè kú. Àníwò tó bá ti wo sinimá yìí, ó ti miss o. Àmọ́ tó bá ti wò ó, subscribe síbí kó lè tètè mọ̀ bá tí part 2 rẹ̀ máa jáde o. Torí kí wọ́n lè kọ́kọ́ jẹ́ ẹni tí ó kọ́kọ́ jàǹfààní sinimá rẹ̀. Subscribe sórí channel yìí, like, comment, kó dẹ̀ share rẹ̀ fún àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n lè mọ̀ pé sinimá kan ń bẹ lórí YouTube tó lékenkà. Àní subscribe sórí channel yìí sẹ́, kó like, kó share, kó dẹ̀ comment. Sinimá Fẹ̀mírẹ̀mí. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó jáde látọwọ́ Kọ́láwọlé Ajíyẹmí. Fún ẹ̀yin tí ẹ bá ti ń retí Fẹ̀mírẹ̀mí apá kejì, ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment síbẹ̀, ẹ like kí ẹ dẹ̀ share. Torí ibi báyìí láti kọ́kọ́ mú àsìkò tí wọ́n máa gbé sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì jáde fún yín. Fẹ̀mírẹ̀mí apá kejì ó show lọ́wọ́lọ́wọ́ lórí Kọ́lá Ajíyẹmí YouTube channel ní orí YouTube. Nínú sinimá yìí láti rí Kọ́lá Ajíyẹmí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ alágbára. Bàbá rẹ̀ alágbára, ìyá rẹ̀ alágbára, òun náà tún wá lágbára. Ó tún wá ní ọ̀rẹ́ kan tí òun náà jẹ́ alágbára bíi tiẹ̀. Ọ̀rọ̀ ṣe bí òwe, òwe ṣe bí ọ̀rọ̀, òun náà tún wá lọ ṣe alágbára. Sinimá yìí máa ó lékenkà. Díẹ̀ la máa kà nínú ọ̀rọ̀. Mélòó la sọ tá la parọ́. Fún ẹ̀yin tí ẹ bá ti wo Fẹ̀mírẹ̀mí apá kìíní, ẹ comment sórí channel yìí pé apá kìíní kí a lè send link apá kìíní sí yín, àbí kí ẹ lọ sí orí Kọ́lá Ajíyẹmí channel lórí YouTube kí ẹ lọ wo sinimá Kọ́lá Ajíyẹmí apá kìíní. Ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment part 2 fún apá kejì. Torí tí apá kejì bá jáde, àwa ni àkọ́kọ́ mú sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Gbogbo yín lẹ mọ̀ pé sinimá ọkọ Tóyìn Àìmákù Abraham tí orúkọ rẹ̀ jẹ́ Kọ́lá Ajíyẹmí ò ní bá wọn ṣe sinimá tí ò ní kí wọn. Nínú sinimá yìí láti rí Lálùdé, Lúbúlúbú Ojú Ọlọ, Kọ́lá Ajíyẹmí fún ara rẹ̀ àti oríṣiríṣi àwọn sinimá, oríṣiríṣi àwọn òṣèré tó lékenkà. Àní lálákọ̀ọ́kọ́ sẹ́, ẹ subscribe sórí channel yìí, ẹ comment, ẹ like kí ẹ dẹ̀ share rẹ̀. Torí kí apá kejì bá ti jáde kí a lè tètè mú wá fún yín. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó gbé wa lọ oríṣiríṣi. Ó kọ́ wa lóríṣiríṣi. Ó kọ́ ọba lágbára ṣe ń lágbára. Ó kọ́ abéyàn. Inú sinimá yìí apá wà ń bẹ o. Apá dára. Apá dán nǹkan wò. Bẹ́ẹ̀ láàárín àwọn alágbára oríṣiríṣi tí wọ́n fi galuga, tí wọ́n ń jà. Àní fún ọ tó bá ti wo apá kìíní, comment apá kìíní ká lè send link ẹ̀ sí, àbí kí o lọ sórí Kọ́lá Ajíyẹmí channel lórí YouTube kí o lọ wò ó, kó dẹ̀ comment part 2 síbí. Subscribe sórí channel yìí, kó comment Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2. Subscribe, kó like, kó share kí a lè tètè mú ìgbà tí wọ́n máa mú Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Nínú sinimá yìí, kò sẹ́ni tó máa wo sinimá yìí tí ò ní, àfẹ́ni tí ò bá lóye, tí ò ní mọ̀, ní ò ní mọ̀ pé sinimá yìí kọ́ wa lóríṣiríṣi nǹkan. Àní ẹ comment sórí bíbà iṣẹ́ torí sinimá part 2 tó bá kọ́kọ́ jáde, àwa la máa kọ́kọ́ notify yín pé apá kejì sinimá Fẹ̀mírẹ̀mí ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ sórí Kọ́lá Ajíyẹmí TV. So ẹ comment sórí channel yìí kí ẹ lè tètè mọ ìgbà tí apá kejì máa jáde ká lè tètè mú wá fún yín. Torí sinimá Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ọkùnrin, obìnrin gbọ́dọ̀ wò. Kọ́lá Ajíyẹmí má dára nínú sinimá yìí o. Àmọ́ gbé e fún un torí
ọmọkùnrin náà kì í ṣe sinimá tí ò ní mi láti lẹ̀. Ilé tún wá lékenkà ó lé kú. Àníwò tó bá ti wo sinimá yìí, ó ti miss o. Àmọ́ tó bá ti wò ó, subscribe síbí kó lè tètè mọ̀ ìgbà tí part 2 rẹ̀ máa jáde o. Torí kí ìwọ lè kọ́kọ́ jẹ́ ẹni tí ó kọ́kọ́ jẹ àǹfààní sinimá rẹ̀, subscribe sórí channel yìí, like, comment, kó dẹ̀ share rẹ̀ fún àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n lè mọ̀ pé sinimá kan ń bẹ lórí YouTube tó lékenkà. Àní subscribe sórí channel yìí sẹ́, kó like, kó share, kó dẹ̀ comment. Sinimá Fẹ̀mírẹ̀mí. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó jáde látọwọ́ Kọ́láwọlé Ajéyẹmí. Fún ẹ̀yin tí ẹ bá ti ń retí Fẹ̀mírẹ̀mí apá kejì, ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment síbẹ̀, ẹ like kí ẹ dẹ̀ share. Torí ibi báyìí láti kọ́kọ́ mú àsìkò tí wọ́n máa gbé sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì jáde fún yín. Fẹ̀mírẹ̀mí apá kejì ó show lọ́wọ́lọ́wọ́ lórí Kọ́lá Ajéyẹmí YouTube channel ní orí YouTube. Nínú sinimá yìí láti rí Kọ́lá Ajéyẹmí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ alágbára. Bàbá rẹ̀ alágbára, ìyá rẹ̀ alágbára, òun náà tún wá lágbára. Ó tún wá ní ọ̀rẹ́ kan tí òun náà jẹ́ alágbára bíi tiẹ̀. Ọ̀rọ̀ ṣe bí òwe, òwe ṣe bí ọ̀rọ̀, òun náà tún wá lọ ṣe alágbára. Sinimá yìí máa ó lékenkà. Díẹ̀ la máa kà nínú ọ̀rọ̀. Mélòó la sọ tá a la parọ́. Fún ẹ̀yin tí ẹ bá ti wo Fẹ̀mírẹ̀mí apá kìíní, ẹ comment sórí channel yìí pé apá kìíní kí a lè send link apá kìíní sí yín, àbí kí ẹ lọ sí orí Kọ́lá Ajéyẹmí channel lórí YouTube kí ẹ lọ wo sinimá Kọ́lá Ajéyẹmí apá kìíní. Ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment part 2 fún apá kejì. Torí tí apá kejì bá jáde, àwa ni àkọ́kọ́ mú sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Gbogbo yín lẹ mọ̀ pé sinimá ọkọ Tóyìn Àìmákù Abraham tí orúkọ rẹ̀ jẹ́ Kọ́lá Ajéyẹmí ò ní bá wọn ṣe sinimá tí ò ní kí wọn. Nínú sinimá yìí láti rí Lálùdé, Lúbúlúbú Ojú Ọlọ, Kọ́lá Ajéyẹmí fún ara rẹ̀ àti oríṣiríṣi àwọn sinimá, oríṣiríṣi àwọn òṣèré tó lékenkà. Àní lálákọ̀ọ́kọ́ sẹ́, ẹ subscribe sórí channel yìí, ẹ comment, ẹ like kí ẹ dẹ̀ share rẹ̀. Torí kí apá kejì bá ti jáde kí a lè tètè mú wá fún yín. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó gbé wa lọ oríṣiríṣi, ó kọ́ wa lóríṣiríṣi, ó kọ́ wa bálágbára ṣe ń lágbára, ó kọ́ wa bí èèyàn. Nínú sinimá yìí apá wà ń bẹ o. Apá dára, apá dán nǹkan wò. Bẹ́ẹ̀ la rí àwọn alágbára oríṣiríṣi tí wọ́n fi galuga, tí wọ́n ń jà. Àní fún ọ tó bá ti wo apá kìíní, comment apá kìíní ká lè send link ẹ̀ sí, àbí kí o lọ sórí Kọ́lá Ajéyẹmí channel lórí YouTube kí o lọ wò ó, kó dẹ̀ comment part 2 síbí. Subscribe sórí channel yìí, kó comment Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2. Subscribe, kó like, kó share kí a lè tètè mú ìgbà tí wọ́n máa mú Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Nínú sinimá yìí, kò sẹ́ni tó máa wo sinimá yìí tí ò ní, àfẹ́ni tí ò bá lóye, tí ò ní mọ̀, ní ò ní mọ̀ pé sinimá yìí kọ́ wa lóríṣiríṣi nǹkan. Àní ẹ comment sórí bíbà iṣẹ́, torí sinimá part 2 tó bá kọ́kọ́ jáde, àwa la máa kọ́kọ́ notify yín pé apá kejì sinimá Fẹ̀mírẹ̀mí ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ sórí Kọ́lá Ajéyẹmí TV. So ẹ comment sórí channel yìí kí ẹ lè tètè mọ ìgbà tí apá kejì máa jáde ká lè tètè mú wá fún yín. Torí sinimá Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ọkùnrin, obìnrin gbọ́dọ̀ wò. Kọ́lá Ajéyẹmí má dára nínú sinimá yìí o. Àmọ́ gbé fún un torí ọmọkùnrin náà kì í ṣe sinimá tí ò ní mi láti lẹ̀. Ilé tún wá lékenkà ó lé kú.
àníwọ̀n tó bá ti wo sinimá yìí ó ti miss o, àmọ́ tó bá ti wò ó subscribe síbí kó lè tètè mọ̀ ìgbà tí part 2 rẹ̀ máa jáde o, torí kí ìwọ lè kọ́kọ́ jẹ́ ẹni tí ó kọ́kọ́ jàǹfààní sinimá rẹ̀. Subscribe sórí channel yìí, like, comment, kó o dẹ̀ share rẹ̀ fún àwọn olólùfẹ́ rẹ kí wọ́n lè mọ̀ pé sinimá kan ń bẹ lórí YouTube tó lékenkà. Àní subscribe sórí channel yìí sẹ́, kó like, kó share, kó dẹ̀ comment. Sinimá Fẹ̀mírẹ̀mí. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó jáde látọwọ́ Kọ́láwọlé Ajéyẹmí. Fún ẹ̀yin tí ẹ bá ti ń retí Fẹ̀mírẹ̀mí apá kejì, ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment síbẹ̀, ẹ like kí ẹ dẹ̀ share. Torí ibi báyìí láti kọ́kọ́ mú àsìkò tí wọ́n máa gbé sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì jáde fún yín. Fẹ̀mírẹ̀mí apá kejì ó show lọ́wọ́lọ́wọ́ lórí Kọ́lá Ajéyẹmí YouTube channel ní orí YouTube. Nínú sinimá yìí láti rí Kọ́lá Ajéyẹmí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ alágbára. Bàbá rẹ̀ alágbára, ìyá rẹ̀ alágbára, òun náà tún wá lágbára. Ó tún wá ní ọ̀rẹ́ kan tí òun náà jẹ́ alágbára bíi tiẹ̀. Ọ̀rọ̀ ṣe bí òwe, òwe ṣe bí ọ̀rọ̀, òun náà tún wá lọ ṣe alágbára. Sinimá yìí máa ó lékenkà, díẹ̀ la máa kà nínú ọ̀rọ̀, mélòó la sọ tá a la parọ́. Fún ẹ̀yin tí ẹ bá ti wo Fẹ̀mírẹ̀mí apá kìíní, ẹ comment sórí channel yìí pé apá kìíní kí a lè send link apá kìíní sí yín, àbí kí ẹ lọ sí orí Kọ́lá Ajéyẹmí channel lórí YouTube kí ẹ lọ wo sinimá Kọ́lá Ajéyẹmí apá kìíní. Ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment part 2 fún apá kejì. Torí tí apá kejì bá jáde, àwa ni àkọ́kọ́ mú sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Gbogbo yín lẹ mọ̀ pé sinimá ọkọ Tóyìn Àìmákù Abraham tí orúkọ rẹ̀ jẹ́ Kọ́lá Ajéyẹmí ò ní bá wọn ṣe sinimá tí ò ní kí wọn. Nínú sinimá yìí láti rí Lálùdé, Lúbúlúbú Ojú Ọlọ, Kọ́lá Ajéyẹmí fún ara rẹ̀ àti oríṣiríṣi àwọn sinimá, oríṣiríṣi àwọn òṣèré tó lékenkà. Àní lálákọ̀ọ́kọ́ sẹ́, ẹ subscribe sórí channel yìí, ẹ comment, ẹ like kí ẹ dẹ̀ share rẹ̀, torí kí apá kejì bá ti jáde kí a lè tètè mú wá fún yín. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó gbé wa lọ oríṣiríṣi, ó kọ́ wa lóríṣiríṣi, ó kọ́ wa bálágbára ṣe ń lágbára, ó kọ́ wa bí èèyàn. Nínú sinimá yìí apá wà ń bẹ o, apá dára, apá dán nǹkan wò. Bẹ́ẹ̀ la rí àwọn alágbára oríṣiríṣi tí wọ́n fi galuga, tí wọ́n ń jà. Àní fún ọ tó bá ti wo apá kìíní, comment apá kìíní ká lè send link ẹ̀ sí, àbí kí o lọ sórí Kọ́lá Ajéyẹmí channel lórí YouTube kí o lọ wò ó, kó dẹ̀ comment part 2 síbí. Subscribe sórí channel yìí, kó comment Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2. Subscribe, kó like, kó share kí a lè tètè mú ìgbà tí wọ́n máa mú Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Nínú sinimá yìí kò sẹ́ni tó máa wo sinimá yìí tí ò ní, àfẹ́ni tí ò bá lóye, tí ò ní mọ̀, ní ò ní mọ̀ pé sinimá yìí kọ́ wa lóríṣiríṣi nǹkan. Àní ẹ comment sórí bíbà yìí sẹ́, torí sinimá part 2 tó bá kọ́kọ́ jáde, àwa la máa kọ́kọ́ notify yín pé apá kejì sinimá Fẹ̀mírẹ̀mí ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ sórí Kọ́lá Ajéyẹmí TV. So ẹ comment sórí channel yìí kí ẹ lè tètè mọ ìgbà tí apá kejì máa jáde ká lè tètè mú wá fún yín. Torí sinimá Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ọkùnrin, obìnrin gbọ́dọ̀ wò. Kọ́lá Ajéyẹmí má dára nínú sinimá yìí o, àmọ́ gbé fún un torí ọmọkùnrin náà kì í ṣe sinimá tí ò ní kíni láti lẹ̀. Ilé ìtú wá lékenkà, ó lè kú. Àníwọ̀n tó bá ti wo sinimá yìí ó ti miss o, àmọ́ tó bá ti wò ó
subscribe síbí kó lè tètè mọ̀ ìgbà tí part 2 rẹ̀ máa jáde o. Torí kí ìwọ lè kọ́kọ́ jẹ́ ẹni tí ó kọ́kọ́ jàǹfààní sinimá rẹ̀, subscribe sórí channel yìí, like, comment, kó o dẹ̀ share rẹ̀ fún àwọn olólùfẹ́ rẹ kí wọ́n lè mọ̀ pé sinimá kan ń bẹ lórí YouTube tó lékenkà. Àní subscribe sórí channel yìí sẹ́, kó like, kó share, kó dẹ̀ comment. Sinimá Fẹ̀mírẹ̀mí. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó jáde látọwọ́ Kọ́láwọlé Ajéyẹmí. Fún ẹ̀yin tí ẹ bá ti ń retí Fẹ̀mírẹ̀mí apá kejì, ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment síbẹ̀, ẹ like kí ẹ dẹ̀ share. Torí ibi báyìí láti kọ́kọ́ mú àsìkò tí wọ́n máa gbé sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì jáde fún yín. Fẹ̀mírẹ̀mí apá kejì ó show lọ́wọ́lọ́wọ́ lórí Kọ́lá Ajéyẹmí YouTube channel ní orí YouTube. Nínú sinimá yìí láti rí Kọ́lá Ajéyẹmí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ alágbára. Bàbá rẹ̀ alágbára, ìyá rẹ̀ alágbára, òun náà tún wá lágbára. Ó tún wá ní ọ̀rẹ́ kan tí òun náà jẹ́ alágbára bíi tiẹ̀. Ọ̀rọ̀ ṣe bí òwe, òwe ṣe bí ọ̀rọ̀, òun náà tún wá lọ ṣe alágbára. Sinimá yìí máa ó lékenkà, díẹ̀ la máa kà nínú ọ̀rọ̀. Mélòó la sọ tá a lá parọ́? Fún ẹ̀yin tí ẹ bá ti wo Fẹ̀mírẹ̀mí apá kìíní, ẹ comment sórí channel yìí pé apá kìíní kí a lè send link apá kìíní sí yín, àbí kí ẹ lọ sí orí Kọ́lá Ajéyẹmí channel lórí YouTube kí ẹ lọ wo sinimá Kọ́lá Ajéyẹmí apá kìíní. Ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment part 2 fún apá kejì. Torí tí apá kejì bá jáde, àwa ni àkọ́kọ́ mú sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Gbogbo yín lẹ mọ̀ pé sinimá ọkọ Tóyìn Àìmákù Abraham tí orúkọ rẹ̀ jẹ́ Kọ́lá Ajéyẹmí ò ní bá wọn ṣe sinimá tí ò ní kí wọn. Nínú sinimá yìí láti rí Lálùdé, Lúbúlúbú Ojú Ọlọ, Kọ́lá Ajéyẹmí fún ara rẹ̀ àti oríṣiríṣi àwọn sinimá, oríṣiríṣi àwọn òṣèré tó lékenkà. Àní lálákọ̀ọ́kọ́ sẹ́, ẹ subscribe sórí channel yìí, ẹ comment, ẹ like kí ẹ dẹ̀ share rẹ̀. Torí kí apá kejì bá ti jáde kí a lè tètè mú wá fún yín. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó gbé wa lọ oríṣiríṣi, ó kọ́ wa lóríṣiríṣi, ó kọ́ wa bálágbára ṣe ń lágbára, ó kọ́ wa bí èèyàn. Nínú sinimá yìí apá wà ń bẹ o. Apá dára, apá dán nǹkan wò. Bẹ́ẹ̀ la rí àwọn alágbára oríṣiríṣi tí wọ́n fi galuga, tí wọ́n ń jà. Àní fún ọ tó bá ti wo apá kìíní, comment apá kìíní ká lè send link ẹ̀ sí, àbí kí o lọ sórí Kọ́lá Ajéyẹmí channel lórí YouTube kí o lọ wò ó, kó dẹ̀ comment part 2 síbí. Subscribe sórí channel yìí, kó comment Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2. Subscribe, kó like, kó share kí a lè tètè mú ìgbà tí wọ́n máa mú Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Nínú sinimá yìí, kò sẹ́ni tó máa wo sinimá yìí tí ò ní, àfẹ́ni tí ò bá lóye, tí ò ní mọ̀, ní ò ní mọ̀ pé sinimá yìí kọ́ wa lóríṣiríṣi nǹkan. Àní ẹ comment sórí bíbà yìí sẹ́, torí sinimá part 2 tó bá kọ́kọ́ jáde, àwa la máa kọ́kọ́ notify yín pé apá kejì sinimá Fẹ̀mírẹ̀mí ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ sórí Kọ́lá Ajéyẹmí TV. So ẹ comment sórí channel yìí kí ẹ lè tètè mọ ìgbà tí apá kejì máa jáde ká lè tètè mú wá fún yín. Torí sinimá Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ọkùnrin, obìnrin gbọ́dọ̀ wò. Kọ́lá Ajéyẹmí má dára nínú sinimá yìí o. Àmọ́ gbé fún un torí ọmọkùnrin náà kì í ṣe sinimá tí ò ní mi láti lẹ̀. Ilé ìtú wá lékenkà, ó lè kú. Àníwò tó bá ti wo sinimá yìí, ó ti miss o. Àmọ́ tó bá ti wò, subscribe síbí
kó lè tètè mọ̀ ìgbà tí part 2 rẹ̀ máa jáde o. Torí kí ìwọ lè kọ́kọ́ jẹ́ ẹni tí ó kọ́kọ́ jàǹfààní sinimá rẹ̀, subscribe sórí channel yìí, like, comment, kó o dẹ̀ share rẹ̀ fún àwọn olólùfẹ́ rẹ kí wọ́n lè mọ̀ pé sinimá kan ń bẹ lórí YouTube tó lékenkà. Àní subscribe sórí channel yìí sẹ́, kó like, kó share, kó dẹ̀ comment. Sinimá Fẹ̀mírẹ̀mí. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó jáde látọwọ́ Kọ́láwọlé Ajéyẹmí. Fún ẹ̀yin tí ẹ bá ti ń retí Fẹ̀mírẹ̀mí apá kejì, ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment síbẹ̀, ẹ like kí ẹ dẹ̀ share. Torí ibi báyìí láti kọ́kọ́ mú àsìkò tí wọ́n máa gbé sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì jáde fún yín. Fẹ̀mírẹ̀mí apá kejì ó show lọ́wọ́lọ́wọ́ lórí Kọ́lá Ajéyẹmí YouTube channel ní orí YouTube. Nínú sinimá yìí láti rí Kọ́lá Ajéyẹmí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ alágbára. Bàbá rẹ̀ alágbára, ìyá rẹ̀ alágbára, òun náà tún wá lágbára. Ó tún wá ní ọ̀rẹ́ kan tí òun náà jẹ́ alágbára bíi tiẹ̀. Ọ̀rọ̀ ṣe bí òwe, òwe ṣe bí ọ̀rọ̀, òun náà tún wá lọ ṣe alágbára. Sinimá yìí máa ó lékenkà. Díẹ̀ la máa kà nínú ọ̀rọ̀. Mélòó la sọ tá a la parọ́. Fún ẹ̀yin tí ẹ bá ti wo Fẹ̀mírẹ̀mí apá kìíní, ẹ comment sórí channel yìí pé apá kìíní kí a lè send link apá kìíní sí yín, àbí kí ẹ lọ sí orí Kọ́lá Ajéyẹmí channel lórí YouTube kí ẹ lọ wo sinimá Kọ́lá Ajéyẹmí apá kìíní. Ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment part 2 fún apá kejì. Torí tí apá kejì bá jáde, àwa ni àkọ́kọ́ mú sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Gbogbo yín lẹ mọ̀ pé sinimá ọkọ Tóyìn Àìmákù Abraham tí orúkọ rẹ̀ jẹ́ Kọ́lá Ajéyẹmí ò ní bá wọn ṣe sinimá tí ò ní kí mọ̀. Nínú sinimá yìí láti rí Lálùdé, Lúbúlúbú Ojú Ọlọ, Kọ́lá Ajéyẹmí fún ara rẹ̀ àti oríṣiríṣi àwọn sinimá, oríṣiríṣi àwọn òṣèré tó lékenkà. Àní lálákọ̀ọ́kọ́ sẹ́, ẹ subscribe sórí channel yìí, ẹ comment, ẹ like kí ẹ dẹ̀ share rẹ̀. Torí kí apá kejì bá ti jáde kí a lè tètè mú wá fún yín. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó gbé wa lọ oríṣiríṣi, ó kọ́ wa lóríṣiríṣi, ó kọ́ wa bálágbára ṣe ń lágbára, ó kọ́ wa bí èèyàn. Nínú sinimá yìí apá wà ń bẹ o. Apá dára, apá dán nǹkan wò. Bẹ́ẹ̀ la rí àwọn alágbára oríṣiríṣi tí wọ́n fi galuga, tí wọ́n ń jà. Àní fún ọ tó bá ti wo apá kìíní, comment apá kìíní ká lè send link ẹ̀ sí, àbí kí o lọ sórí Kọ́lá Ajéyẹmí channel lórí YouTube kí o lọ wò ó, kó dẹ̀ comment part 2 síbí. Subscribe sórí channel yìí, kó comment Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2. Subscribe, kó like, kó share kí a lè tètè mú ìgbà tí wọ́n máa mú Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Nínú sinimá yìí, kò sẹ́ni tó máa wo sinimá yìí tí ò ní, àfẹ́ni tí ò bá lóye, tí ò ní mọ̀, ní ò ní mọ̀ pé sinimá yìí kọ́ wa lóríṣiríṣi nǹkan. Àní ẹ comment sórí bíbà iṣẹ́, torí sinimá part 2 tó bá kọ́kọ́ jáde, àwa la máa kọ́kọ́ notify yín pé apá kejì sinimá Fẹ̀mírẹ̀mí ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ sórí Kọ́lá Ajéyẹmí TV. So ẹ comment sórí channel yìí kí ẹ lè tètè mọ ìgbà tí apá kejì máa jáde ká lè tètè mú wá fún yín. Torí sinimá Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ọkùnrin, obìnrin gbọ́dọ̀ wò. Kọ́lá Ajéyẹmí má dára nínú sinimá yìí o. Àmọ́ gbé fún un torí ọmọkùnrin náà kì í ṣe sinimá tí ò ní mi láti lẹ̀. Ilé tún wá lékenkà, ó lè kú. Àníwò tó bá ti wo sinimá yìí, ó ti miss o. Àmọ́ tó bá ti wò, subscribe síbí
kó lè tètè mọ̀ ìgbà tí part 2 rẹ̀ máa jáde o. Torí kí ìwọ lè kọ́kọ́ jẹ́ ẹni tí ó kọ́kọ́ jàǹfààní sinimá rẹ̀, subscribe sórí channel yìí, like, comment, kó dẹ̀ share rẹ̀ fún àwọn olólùfẹ́ rẹ kí wọ́n lè mọ̀ pé sinimá kan ń bẹ lórí YouTube tó lékenkà. Àní subscribe sórí channel yìí sẹ́, kó like, kó share, kó dẹ̀ comment. Sinimá Fẹ̀mírẹ̀mí. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó jáde látọwọ́ Kọ́láwọlé Ajéyẹmí. Fún ẹ̀yin tí ẹ bá ti ń retí Fẹ̀mírẹ̀mí apá kejì, ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment síbẹ̀, ẹ like kí ẹ dẹ̀ share. Torí ibi báyìí láti kọ́kọ́ mú àsìkò tí wọ́n máa gbé sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì jáde fún yín. Fẹ̀mírẹ̀mí apá kejì ó show lọ́wọ́lọ́wọ́ lórí Kọ́lá Ajéyẹmí YouTube channel ní orí YouTube. Nínú sinimá yìí láti rí Kọ́lá Ajéyẹmí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ alágbára. Bàbá rẹ̀ alágbára, ìyá rẹ̀ alágbára, òun náà tún wá lágbára. Ó tún wá ní ọ̀rẹ́ kan tí òun náà jẹ́ alágbára bíi tiẹ̀. Ọ̀rọ̀ ṣe bí òwe, òwe ṣe bí ọ̀rọ̀, òun náà tún wá lọ ṣe alágbára. Sinimá yìí máa ó lékenkà. Díẹ̀ la máa kà nínú ọ̀rọ̀. Mélòó la sọ tá a la parọ́. Fún ẹ̀yin tí ẹ bá ti wo Fẹ̀mírẹ̀mí apá kìíní, ẹ comment sórí channel yìí pé apá kìíní kí a lè send link apá kìíní sí yín, àbí kí ẹ lọ sí orí Kọ́lá Ajéyẹmí channel lórí YouTube kí ẹ lọ wo sinimá Kọ́lá Ajéyẹmí apá kìíní. Ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment part 2 fún apá kejì. Torí tí apá kejì bá jáde, àwa ni àkọ́kọ́ mú sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Gbogbo yín lẹ mọ̀ pé sinimá ọkọ Tóyìn Àìmákù Abraham tí orúkọ rẹ̀ jẹ́ Kọ́lá Ajéyẹmí ò ní bá wọn ṣe sinimá tí ò ní kí wọn. Nínú sinimá yìí láti rí Lálùdé, Lúbúlúbú Ojú Ọlọ, Kọ́lá Ajéyẹmí fún ara rẹ̀ àti oríṣiríṣi àwọn sinimá, oríṣiríṣi àwọn òṣèré tó lékenkà. Àní lálákọ̀ọ́kọ́ sẹ́, ẹ subscribe sórí channel yìí, ẹ comment, ẹ like kí ẹ dẹ̀ share rẹ̀. Torí kí apá kejì bá ti jáde kí a lè tètè mú wá fún yín. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó gbé wa lọ oríṣiríṣi, ó kọ́ wa lóríṣiríṣi, ó kọ́ ọba lágbára ṣe ní lágbára, ó kọ́ wa bí èèyàn. Nínú sinimá yìí apá wà ń bẹ o. Apá dára, apá dán nǹkan wò. Bẹ́ẹ̀ la rí àwọn alágbára oríṣiríṣi tí wọ́n fi galuga, tí wọ́n ń jà. Àní fún ọ tó bá ti wo apá kìíní, comment apá kìíní ká lè send link ẹ̀ sí, àbí kí o lọ sórí Kọ́lá Ajéyẹmí channel lórí YouTube kí o lọ wò ó, kó dẹ̀ comment part 2 síbí. Subscribe sórí channel yìí, kó comment Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2. Subscribe, kó like, kó share kí a lè tètè mú ìgbà tí wọ́n máa mú Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Nínú sinimá yìí, kò sẹ́ni tó máa wo sinimá yìí tí ò ní, àfẹ́ni tí ò bá lóye, tí ò ní mọ̀, ní ò ní mọ̀ pé sinimá yìí kọ́ wa lóríṣiríṣi nǹkan. Àní ẹ comment sórí bíbà iṣẹ́, torí sinimá part 2 tó bá kọ́kọ́ jáde, àwa la máa kọ́kọ́ notify yín pé apá kejì sinimá Fẹ̀mírẹ̀mí ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ sórí Kọ́lá Ajéyẹmí TV. So ẹ comment sórí channel yìí kí ẹ lè tètè mọ ìgbà tí apá kejì máa jáde ká lè tètè mú wá fún yín. Torí sinimá Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ọkùnrin, obìnrin gbọ́dọ̀ wò. Kọ́lá Ajéyẹmí má dára nínú sinimá yìí o. Àmọ́ gbé fún un torí ọmọkùnrin náà kì í ṣe sinimá tí ò ní mi láti lẹ̀. Ilé ìtura lékenkà ó lè kú. Àníwọ̀n tó bá ti wo sinimá yìí, ó ti miss o. Àmọ́ tó bá ti wò, subscribe síbí,
kó lè tètè mọ̀ ìgbà tí part 2 rẹ̀ máa jáde o. Torí kí ìwọ lè kọ́kọ́ jẹ́ ẹni tí ó kọ́kọ́ jàǹfààní sinimá rẹ̀, subscribe sórí channel yìí, like, comment, kí o dẹ̀ share rẹ̀ fún àwọn olólùfẹ́ rẹ kí wọ́n lè mọ̀ pé sinimá kan ń bẹ lórí YouTube tó lékenkà. Àní subscribe sórí channel yìí sẹ́, kó like, kó share, kó dẹ̀ comment. Sinimá Fẹ̀mírẹ̀mí. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó jáde látọwọ́ Kọ́láwọlé Ajéyẹmí. Fún ẹ̀yin tí ẹ bá ti ń retí Fẹ̀mírẹ̀mí apá kejì, ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment síbẹ̀, ẹ like kí ẹ dẹ̀ share. Torí ibi báyìí láti kọ́kọ́ mú àsìkò tí wọ́n máa gbé sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì jáde fún yín. Fẹ̀mírẹ̀mí apá kejì ó show lọ́wọ́lọ́wọ́ lórí Kọ́lá Ajéyẹmí YouTube channel ní orí YouTube. Nínú sinimá yìí láti rí Kọ́lá Ajéyẹmí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ alágbára. Bàbá rẹ̀ alágbára, ìyá rẹ̀ alágbára, òun náà tún wá lágbára. Ó tún wá ní ọ̀rẹ́ kan tí òun náà jẹ́ alágbára bíi tiẹ̀. Ọ̀rọ̀ ṣe bí òwe, òwe ṣe bí ọ̀rọ̀, òun náà tún wá lọ ṣe alágbára. Sinimá yìí máa ó lékenkà. Díẹ̀ la máa kà nínú ọ̀rọ̀. Mélòó la sọ tá a la parọ́? Fún ẹ̀yin tí ẹ bá ti wò Fẹ̀mírẹ̀mí apá kìíní, ẹ comment sórí channel yìí pé apá kìíní kí a lè send link apá kìíní sí yín, àbí kí ẹ lọ sí orí Kọ́lá Ajéyẹmí channel lórí YouTube kí ẹ lọ wo sinimá Kọ́lá Ajéyẹmí apá kìíní. Ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment part 2 fún apá kejì. Torí tí apá kejì bá jáde, àwa ni àkọ́kọ́ mú sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Gbogbo yín lẹ mọ̀ pé sinimá ọkọ Tóyìn Àìmákù Abraham tí orúkọ rẹ̀ jẹ́ Kọ́lá Ajéyẹmí ò ní bá wọn ṣe sinimá tí ò ní kí wọn. Nínú sinimá yìí láti rí Lálùdé, Lúbúlúbú Ojú Ọlọ, Kọ́lá Ajéyẹmí fún ara rẹ̀ àti oríṣiríṣi àwọn sinimá, oríṣiríṣi àwọn òṣèré tó lékenkà. Àní lálákọ̀ọ́kọ́ sẹ́, ẹ subscribe sórí channel yìí, ẹ comment, ẹ like kí ẹ dẹ̀ share rẹ̀. Torí kí apá kejì bá ti jáde kí a lè tètè mú wá fún yín. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó gbé wa lọ oríṣiríṣi, ó kọ́ wa lóríṣiríṣi, ó kọ́ wa lágbára ṣe ní lágbára, ó kọ́ wa bí èèyàn. Inú sinimá yìí apá wà ń bẹ o. Apá dára, apá dán nǹkan wò. Bẹ́ẹ̀ la rí àwọn alágbára oríṣiríṣi tí wọ́n fi galuga, tí wọ́n ń jà. Àní fún ọ tó bá ti wo apá kìíní, comment apá kìíní ká lè send link ẹ̀ sí, àbí kí o lọ sórí Kọ́lá Ajéyẹmí channel lórí YouTube kí o lọ wò ó, kó dẹ̀ comment part 2 síbí. Subscribe sórí channel yìí, kó comment Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2, Fẹ̀mírẹ̀mí 2. Subscribe, kó like, kó share kí a lè tètè mú ìgbà tí wọ́n máa mú Fẹ̀mírẹ̀mí apá kejì wá fún yín. Nínú sinimá yìí, kò sẹ́ni tó máa wo sinimá yìí tí ò ní, àfẹ́ni tí ò bá lóye, tí ò ní mọ̀, ní ò ní mọ̀ pé sinimá yìí kọ́ wa lóríṣiríṣi nǹkan. Àní ẹ comment sórí bíbá yìí sẹ́, torí sinimá part 2 tó bá kọ́kọ́ jáde, àwa la máa kọ́kọ́ notify yín pé apá kejì sinimá Fẹ̀mírẹ̀mí ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ sórí Kọ́lá Ajéyẹmí TV. So ẹ comment sórí channel yìí kí ẹ lè tètè mọ ìgbà tí apá kejì máa jáde ká lè tètè mú wá fún yín. Torí sinimá Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ọkùnrin, obìnrin gbọ́dọ̀ wò. Kọ́lá Ajéyẹmí má dára nínú sinimá yìí o. Àmọ́ gbé fún un torí ọmọkùnrin náà kì í ṣe sinimá tí ò ní mi láti lẹ̀. Ilé tún wá lékenkà, ó lè kú. Àníwò tó bá ti wo sinimá yìí, ó ti miss o. Àmọ́ tó bá ti wò, subscribe síbí,
kó lè tètè mọ̀ bá tí part 2 rẹ̀ máa jáde o. Torí kí ìwọ lè kọ́kọ́ jẹ́ ẹni tí ó kọ́kọ́ jẹ àǹfààní sinimá rẹ̀, subscribe sórí channel yìí, like, comment, kí o dẹ̀ share rẹ̀ fún àwọn olólùfẹ́ rẹ kí wọ́n lè mọ̀ pé sinimá kan ń bẹ lórí YouTube tó lékenkà. Àní subscribe sórí channel yìí sẹ́, kó like, kó share, kó dẹ̀ comment. Sinimá Fẹ̀mírẹ̀mí. Fẹ̀mírẹ̀mí jẹ́ sinimá tí ó jáde látọwọ́ Kọ́láwọlé Ajéyẹmí. Fún ẹ̀yin tí ẹ bá ti ń retí Fẹ̀mírẹ̀mí apá kejì, ẹ subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ comment síbẹ̀, ẹ like kí ẹ dẹ̀ share. Torí ibi báyìí láti kọ́kọ́ mú àsìkò tí wọ́n máa gbé sinimá Fẹ̀mírẹ̀mí apá kejì jáde fún yín. Fẹ̀mírẹ̀mí apá kejì ó show lọ́wọ́lọ́wọ́ lórí Kọ́lá Ajéyẹmí YouTube channel ní orí YouTube. Nínú sinimá yìí láti rí Kọ́lá Ajéyẹmí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ alágbára. Bàbá rẹ̀ alágbára, ìyá rẹ̀ alágbára, òun náà tún wá lágbára. Ó tún wá ní ọ̀rẹ́ kan